sí ilé ìní ní kò gbèrègbè. Àwọn Yorùbá pọ̀ wọ́n ní ilé ọkọ. Òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ. Àti gbélé ọkọ kò ń ṣiṣẹ́ kékeré. Sùúrù, ìfaradà, àti ìtẹríba. Ẹ káàbọ̀ sílé láre kò gbèrègbè Amẹ́ríkà lélẹ̀ Ọlọ́run ṣàánú wa. Ojú mi rí tó. Àwọn kan dúró ń ta ní kọ̀rọ̀ wọ́n mọ̀ pé tí n bá ti Mr. kò gbèrègbè síta báyìí àwọn rẹ́dì láti hàn. Ṣé wọ́n á fẹ́ ṣe yẹn ṣá? Torí mi ò rẹ́dì láti tọkọ mi síta. Ẹ mọ nǹkan tí mo wá ṣe ni bẹ́ẹ̀ ni mo ṣe. Mo ya mọ́kọ mi. Ẹ fẹ́ mọ bí ta ti bára wa? Amẹ́ríkà ni mo mú láàrin kò gbé. And when I ask you where you at, you keep on calling crazy places, telling you what's on my mind. You keep on making funny faces. Don't seem to realize how much your actions hurt me. Hey baby, we used to talk about things that hurt us. Now all you talk about is my káàbọ̀ sí ilé ìní ní kò gbèrègbè. Àwọn Yorùbá pọ̀ wọ́n ní ilé ọkọ. Òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ. Àti gbélé ọkọ kò ń ṣiṣẹ́ kékeré. Sùúrù, ìfaradà, àti ìtẹríba. Ẹ káàbọ̀ sílé láre kò gbèrègbè Amẹ́ríkà lélẹ̀ Ọlọ́run ṣàánú wa. Ojú mi rí tó. Àwọn kan dúró ń ta ní kọ̀rọ̀ wọ́n mọ̀ pé tí n bá ti Mr. kò gbèrègbè síta báyìí àwọn rẹ́dì láti hàn. Ṣé wọ́n á fẹ́ ṣe yẹn ṣá? Torí mi ò rẹ́dì láti tọkọ mi síta. Ẹ mọ nǹkan tí mo wá ṣe ni bẹ́ẹ̀ ni mo ṣe. Mo ya mọ́kọ mi. Ẹ fẹ́ mọ bí ta ti bára wa? Amẹ́ríkà ni mo mú láàrin kò gbé. And when I ask you where you at, you keep on calling crazy places, telling you what's on my mind. You keep on making funny faces. Don't seem to realize how much your actions hurt me. Hey baby, we used to talk about things that hurt us. Now all you talk about is money. Ain't that funny, baby? I know you wanna be free. I know you wanna fly. Ẹ gbọ́dọ̀ tó pọ̀ láti bàtà ti dé báyìí. Gbogbo àwọn akọ tátọ́sẹ̀sì pálọ̀ kíyàwó gbọ́ bẹ̀ wá kó gbóúnjẹ wá gbomi ìṣọwọ́ fún mi kó múná fi sí àyè òyọ́ mi o. Mo ti gbọ́. Lóní mò ń bá ó kú díẹ̀. Ṣé wọ́n Amẹ́ríkà tí mo sọ pé àwa yìí o? Ìfàjì. Ẹ má bínú. Ẹ wọ́n mo sọ pé ilé ìfàjì l'Amẹ́ríkà. Kò sí ayé fàmílì tèkì ìtútọ̀. Ọkọ ń jókòó sí sitting room. Ó ń wo tẹlifíṣàn. Ó ń ka newspaper. Ẹ má ṣì mí bọ̀ bó ṣe kó lóògùn fún mi o. Mi ò jẹ́ fọ́ o. Èyí tó fi ń sùn nínú yìí ni ìyá ká fi jóbìnrin tó. Nǹkan tí màá ṣe fún l'Amẹ́ríkà, gbogbo ọwọ́ tó ń gbé Nàìjà tá à ń ṣẹgbẹ́ ọkọ lórí aya wọ́n ti jẹ́ kí n mọ̀ obìnrin ló nílùú. Gbogbo ká máa fẹ̀ fún ta ló ń wo lọ́wọ́ táwa yìí kẹ́bí má dàrú. Ẹ̀yin náà jẹ́ inú ọbẹ̀ yìí. Ọbẹ̀ kò gbèrègbè. Wọ́n ti jẹ́ kí n mọ̀ pàṣẹ tí obìnrin bá pa nílùú yìí òun làbẹ́ ń gé. Pẹ̀lú yẹn nǹkan tí mo máa ṣe fún Láńre ẹ̀yin àgbọ̀rọ̀ ọdún tó wà nílé ẹ bá bẹ̀bẹ̀.
Aduna. Mo fẹ́ wò náà kò ṣe kò sí. Ọmọ iye ìṣẹ́jú tí mo fi dó síbẹ̀ yẹn kí n tó jáde jókòó. Pẹ̀lẹ́ o. Ẹ gbọ́dọ̀ wo ló ń wò Ọlọ́run á jẹ́ kó wọ́n tètè dé o. Mi ò mọ tó le tó yẹn o. Títí mo tún fi jókòó tí ẹ̀ fúra o tí ẹ̀ ṣe kankan ṣé ò sí? Kò sí kankan. Oṣù ọ̀. Ọkọ gidi dẹ̀ ni mi dábàá ní mo gbọ́kùnrin sókè. Ẹ wo rè. Ṣe sísá tèmi ò ní bímọ. Wọn ò dẹ̀ ní mọ̀ sí pé kò sí kan problem bóyá gbogbo gẹ́gẹ́ bóyá gbogbo tó kó báyọ̀ mọ́ sí ẹ̀yìn tí ẹ̀ tún mọ̀. Mọ́mì ló fẹ́ àbí mi mo fẹ́. Ǹjẹ́ mi disturb ẹ rí? Ọlọ́run ló mọ̀ nǹkan tẹ́ ti ṣe tẹ́lẹ̀ gbogbo original tó yẹ kẹ́ mú tẹ́kẹ́ dà sí ẹ ti lọ da gbogbo yẹn síta ẹ wá mú fake ẹ wá ń dà sínú ilé látọjọ́ yìí sí bọ́ọ̀dù mẹ́ta tàti máa rí kò sí nǹkan kan. Tàbá dẹ̀ máa wí tán sí tí mọ́mì bá máa pè báwo ni báwo dẹ̀ wá ni kí ni ètè máa ń bí mi nú ó máa ń bí mi nú. Ìwọ ló tanná wá ọ̀rọ̀ àtijọ́ yìí mò ń wà alright my love my dear mi ò fẹ́ wàhálà ṣùgbọ́n gbó ti gbé ọ̀rọ̀ experiment dé ká lọ máa ṣe test yẹn ò tanná wọ̀rọ̀ dún ní falẹ̀mọ́ra ẹ̀ àbí kí n ṣe experiment tèmi sí ìta result sí máa dé mú wálé akọ ló tún máa jẹ́ oṣù ọ̀fun mi bàjẹ́. Ok kí ló mú wọ́n tí wò lè lọ ṣe test. 100% lè mí nì. jẹ́kẹ́ mi fojú ara mi rí báyìí 100% ni ẹ́. Èmi dára mi lójú ni. Èmi ta ni ò wá dára mi lójú. 100% báyìí gba ẹ̀kọ́ ni. Ṣé mi ò dára tèmi lójú mo ṣe padà lọ ṣe. Ìwọ ló kọ́kàn tiẹ̀ sókè ṣọlọ́run ni ẹ́ Ọlọ́run ni ẹ́ ni. Ok bóyá àwọn kọ̀ọ̀kan tiẹ̀ ìwọ ló ní problem ìwọ kọ̀ọ̀kan ló ní problem tútù ẹ̀ ìwọ kọ̀ọ̀kan ló ní problem kẹ́kọ̀ọ́ lọ ṣe test. Látijọ́ tí aláyé ti dáyé láti mọ̀ pàápàá jùlọ àwa ní Yorùbá báyìí tí nǹkan bá ti ń depo ti ń wọ́sẹ̀ lọ́dọ̀ ọkọ àti ìyàwó yẹn pé tọ́mọ bá dé obìnrin ní kán wádìí ẹ̀ wò. Bẹ́ẹ̀ni obìnrin tó dẹ̀ fẹ́ wádìí ẹ̀ wò sí ó ti lọ ṣe kí n lè prove ara mi pé mi ò ní problem ó ti lọ ṣe test lẹ́mẹ̀ẹ́ta ẹ̀yin náà lọ ṣe yọkàn. Ó ní òní ìdí test bó wà ókè. kẹ́yìn wọ ẹnu sí mi lára ẹnu ti pọ̀ jù mi ò fẹ́ gbogbo course the next tí wọ́n lè bá ti lè báyìí sí báwo dẹ̀ ni gbogbo báwo dẹ̀ wá ní ó máa ń bí mi inú tí wọ́n ti kọ́ statement yẹn. Domi ìwọ ni kò wádìí ara ẹ̀ wò ìwádìí eléyìí o kàn ṣe ni pé dókítà ìwọ ni kò wádìí bí ó yẹ kó gbẹ́bọ ni ó yẹ kó lọ wẹrí ni ó yẹ kó lọ ṣìyàn kan ni ó ṣúọ̀ fún èmi tẹ́gbẹ́ wa ó dá mi lójú dájú sọ fẹ́nu ẹ̀ ẹ ti lọ ṣe ṣekúṣe ẹ ti lọ ṣe ránù Ọlọ́run ló mọ ibi tẹ́ ẹ kẹ́ da original sí ẹ̀ da original sí bẹ́ẹ̀ ẹ ti lọ da original sí ẹ wá da fake sínú ilé òun náà nìyẹn sí ẹ jẹ́ ká mọ nǹkan tó ṣe. Ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ o tẹ́gbọ́n òfin fẹ́ gbọ́rọ̀ ni òun sọ pé mi dàbí kan síbi ta ìjẹ́gbà tí wọ́n wà léwe ṣé mi mọ nǹkan tó ṣe mo mọ̀ bí o ti ṣẹ́ 4 5 6 7 8 ìwọ lè ṣe èmi ìwọ ń sọ fún mi sì pé mi da fake síbì kan èmi da NAFDAC síbì kan èwo ló kàn mí pé kíkà original lẹ́nu ẹ pé mo ṣúọ̀ bàjẹ́ mo ṣúọ̀ jùjùjù dùnú tó bá mọ̀ bí a mo ṣúọ̀ ìwọ jẹ́ ń dà kan síta kí wọ́n á ní kọ́ filẹ̀ jẹ́ ń da kan síta àmọ́ pé ó ṣúọ̀ jù. jẹ́ ká ṣe serious níbí báyìí gbogbo ó ṣe máa lọ da kan síta fún kíni yẹn ok ọjọ́ la fẹ́ lọ rí dókítọ̀ èmi ọ̀tún bá o ìtìjú ni fún mi láti lọ ṣe kíni kí wá wọ dókítọ̀ pé dókítọ̀ o mo fẹ́ wò bí ara mi pé ìtìjú bàjẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń kó bá wọ obìnrin náà nìyẹn kó yẹ ok incident kò ṣẹlẹ̀ ń sìn kó ṣèmi ló ṣẹlẹ̀ sí o irú ẹ̀ ò dẹ̀ lè ṣẹlẹ̀ sí mi tọrọ ṣú ọ ni irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ sí mi dẹ́ni tó ṣẹlẹ̀ sí yẹn bọ́kọ̀ ẹ̀ ṣe ń sọ pé òun ló ní ó lọ ṣe tẹ́sì bí ẹ̀mẹ́ta báyìí bọ̀bọ̀ yẹn ní irọ́ òun ò lọ ṣe bó ṣe drag ẹ̀ lọ sí hospital yẹn pé wàtò máa dán òun gangan ló ní problem yẹn tọ́ni kíní ò lè dán. tó bá wo irú àwọn ọkọ bẹ́ẹ̀ tọ́ni kíní ò lè dán. ajá àwọn ọkọ tí irú èmi ń sìn fònà ga o alẹ́ ojúná àfàtọ̀ jánà fúnmọ́ gbàmọ́ tí n bá ṣàbí 10 papọ̀ ìwọ náà mo ṣe máa ń pò papọ̀ tí máa fi yí papọ̀ máa ń tì kì í mu bẹ́ẹ̀. kí ni. sígbà tá a ti dé bẹ́ẹ̀ mélòó ló mu mélòó ló alẹ́ àfàtọ̀ afáàdì àṣekí kan mélòó ló mu. o nítorí tí mo gbé láti nàdá ni inú ke tí máa ń rọ kan sí. kò tí ì fẹ́ tán. èyí díẹ̀ èyí tó wà lára gan mi tí ì lò tán wo dun ní gbogbo káàkiri yẹn ara èmi pé obìnrin ni kó wádìí ara ẹ̀ wò tọkọ àti ìyàwó tó bá sọmọ láàrin wọn tó ti gbòǹjò bọ sí obìnrin ni kó wádìí ara ẹ̀ obìnrin ni kó lọ wẹ orí obìnrin ni kó lọ wẹ sódò ọkùnrin mo dákájá o obìnrin nìkan ló wáyé obìnrin nìkan
ló wáyé wàhálà obìnrin nìkan ni ò dá pé obìnrin tí gbogbo nǹkan bá ti ń ṣe tó ń ṣe jọm ọkùnrin ni ṣùgbọ́n tó bá ti ń wọ́ wọn obìnrin ni kí ló ṣe fún gbogbo ẹ̀jẹ̀ obìnrin à ń sọ̀rọ̀ mo sì lọ ṣe test bí ẹ̀mẹ́ta just to prove myself to you pé okay mi ò ní problem mo dángájíá àti ṣe ní Nàìjíríà kàtókò àti mo dé bẹ̀rẹ̀ sí mo ti ṣe bí ẹ̀mẹ́ta okay ìwọ náà lọ ṣe ẹyọ kan tí ẹ proof mi bókè torí pé mo love ẹ o jẹ́ kí n ṣe ọkọ̀ kí n fi dé lójú pé mi ò ní problem má fẹ́ sọ pé o ò ní problem. mo ní ìbéèrè mẹ́ta fún ẹ mo ń gbọ́ lẹ́yìn yẹn màá tún wá fún ẹ ní solution mẹ́ta wàá mú kan mẹ́ta ìbéèrè mẹ́ta ọkọ rẹ̀ jọ àsìkò tí n bá ní jáde Olúgbòjò ni ṣé kò jáde lónìí ìyẹn lọ bẹ́ẹ̀ àsìkò tó bá ní kí n fara tíṣẹ́ ṣé mi ń fara sí ó di méjì jọ ǹjẹ́ o fọwọ́ tọ́ mi rí báyìí kí n sọ pé má pa mí o ìyàwó bí èmi gẹ́gẹ́ bí èèyàn kan I have my own personal distance ẹ pé àwo ojú Olúwa for almost 8 years mi ò dẹ̀ ṣe test kankan mi ò ṣe kankan pé nígbà tí mo ń sin Ọlọ́run tí mo dẹ̀ believe pé Ọlọ́run ló ń ṣe nǹkan fún yàn pé science can never come above my God but ọkùnrin àti ìyàwó tí ìjọba mi ò ní encourage ìyàwó kó lọ ṣe tí bá ti mọ̀ pé mi ò ní ṣe but tí ìyàwó bá ti lọ ṣe kọ́kọ́ gan ṣe kó mọ́ dàgbà pé ẹ̀rù ń ba ọkọ ọ̀wẹ́ ó ti accept gbọ́n ló ní problem but ní àgbọn tí bá ti mọ̀ pé mi ò ní ṣe test mi ò ní encourage ìyàwó kó ṣe so but tó bá lóun ò ṣe pé ó ní reason wọ́n máa jẹ́ kí ìyàwó yẹn máa doubt nìyẹn pé ọkàn ló ní problem ó dẹ̀ lè má ní problem ọkàn ló ní problem ó dẹ̀ ti fúnra ẹ̀ ti accept guilt nìyẹn pé ó ní problem iná tó ti agree kí ìyàwó lọ ṣe ọ́ tó ti accept ìyàwó ẹ̀ but ẹ̀rọ tó bá lóun ṣe test èèyàn ò lè force èèyàn belief kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ so ó yàtọ̀ personal is personal ó lè lóun ti ẹ̀fẹ́ bímọ kí lèèyàn fẹ́ ṣe sí. wàhálà nìyẹn because okay bá láyé fẹ́ mọ bí tí wàhálà ti wá that means kò fẹ́ try láti help family yẹn náà okay à ń wá ọmọ you want this baby in as much as I want it and we want to do everything to make it as in to achieve that okay we have a fruit and okay doctor ní ká wá fún test I went for the test what is that láti máa lọ it's gonna be a problem that means you are the one with the problem that means bóyá wọ́n àìdè nǹkan fún mi tí ò fẹ́ kí n mọ̀ so if he doesn't want to go to the doctor and let the doctor bring it out and because definitely I'm gonna know you should rather tell me in the house ká tètè solve gbogbo ẹnu lé sókè tètè mọ bí ti problem ti wá than ká gbé data because I don't know àti hospital gan màtí mama ni màtí mama rẹ kẹ so why tó ṣe fẹ́ lọ lélẹ́yìn you know he has to go it is compulsory it is mandatory for him to go that is if he still want to stay in that marriage. Mo believe with a lot of pressure ibi tí love wà tí communication wà tí trust wà everything wà with a lot of pressure kò dẹ̀ sí náà kò sí as obìnrin you are put in some attitude even a lot of attitude to be sincere but tó bá yẹ pé nǹkan téèyàn ti jọ wà ní àtìbẹ̀rẹ̀ ni téèyàn dẹ̀ keep sọ pé kidney is not for nothing just for our sake I believe you can talk it èèyàn dẹ̀ lè work it out. Yeah. Irú ọkùnrin bẹ́ẹ̀ ó yẹ kó lè máa níran ohun tí wọ́n ń pè ní àyànmọ́ and àyànmọ́ yìí dẹ̀ ní í ṣe pẹ̀lú bóyá ká sọ pé ìgbà àti àkókò èèyàn tá bá ní ká relate ẹ̀ mọ́ àwọn tí wọ́n bímọ ìzídà kó jẹ́ pé physically or spiritually dá ọkùnrin yẹn ó possible kó strong normally kó jẹ́ èèyàn kan tó lákìkanjú kó lè ṣe dáadáa bọ́n ṣe sọ o ṣùgbọ́n kírú ọkùnrin bẹ́ẹ̀ kó try láti consider spiritual aspect ẹ̀ so to me mo believe pé irú ọkùnrin bẹ́ẹ̀ nígbà tí ìyàwó ẹ̀ bá ń sọ fún lemọ́lemọ́ pé òun ṣe wọ́n lòun wà okay láti lè prove out nítòótọ́ pé ó wà okay yàtọ̀ sí a ní physical thing tó ń wò ó yẹ kó náà lọ ṣe test yẹn. ọkùnrin tó bá nídìí test doctor kò lè mẹ́ta yàn gbọ́dọ̀ ṣe àyẹn náà ń pè ní ìdákọ́lé mi ò ní ìdákọ́lé ìdásókè all the time mo máa ń wà lókè ni
wá ní kí n ṣe test wọ́n ní kó wádìí ara ẹ̀ gbàgbé o mo wà òkè jùjù. mo bá wọn fẹ́ kọ́ṣọ́ yìí. solution mẹ́ta tí màá fún èrè ìṣẹ́dà kó jẹ́ kí n fún ẹ ní physical ìyẹn àfojúrí test jẹ́ ń dakán síta oṣù 9 péré ni a máa gbọ́ ọmọ kí ẹ léyìí gbà bẹ́ẹ̀ ski gbà bẹ́ẹ̀ jẹ́ ń dakán síta oṣù 9 mo kàn ṣe má advice wa ni kó o falẹ̀ mọ́ra ẹ ní dùn falẹ̀ mọ́ra ẹ o tẹ́sí yìí kọ́ ní iṣu pé Naija kọ́ bẹ́ẹ̀ ni wọ́n ló dálẹ̀ omi ìfẹ́ sọ ọjọ́ ìpé mò ń dákẹ́ mi ì sọ̀rọ̀ nídìí ẹ̀ mi ì wádìí kankan mi ò fẹ́ mo lọ́ọ̀fẹ́ ìwọ ni mo fẹ́ mi ò fẹ́ ọmọ ìfẹ́ wà láàrin wa nǹkan sílẹ̀ bá ti yù kọ́ bẹ́ẹ̀ mi gbẹ bọ̀. ìwọ ló ń disturb ara ẹ ló ń. ok this time tí wọ́n mi tiẹ̀ bá ti pè tó má ti sọ̀rọ̀ ọmọ ìwọ tó máa sọ fún ọ pé o ò fẹ́ ọmọ o sì máa dá màmá lóhùn pé o ò fẹ́ ọmọ. mi ò ní mi ò fẹ́ ọmọ àsìkò Ọlọ́run ni mò ń dóde ṣùgbọ́n wọn ń sọ fẹ́ ká wá síkò dókítà kan máa kọ́ sọ mí di guinea pig kan máa bí wọ́n ní kí n mú tọ̀ wá kí n méje wá tó bí wọ́n ní kí. ìnáwó wọ́n ṣe tẹ̀sí at least kí o tẹ̀ fún nǹkan tó ń ṣẹlẹ̀ náà civilized world ṣàlàwà yìí tí kò bá ti ń ṣẹlẹ̀ nísìn wọ́n ní kí wọ́n yóò máa ṣe self medication at least bá ti ẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ èmi ti lọ́ọ̀sì mo ti lọ ṣe test wọ́n ti jẹ́ kí n mọ̀ pé mi ò ní problem ìwọ náà wà lọ proof sí mi pé ok o ò ní problem wọ́n ṣe pé kó wá nítorí kó fẹ́ lọ fún yọ̀kọ̀ lóyún ta ló fẹ́ fi proof sí mi o ò ṣe jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ doctor. Kọ́kọ́ jẹ́ ká lọ sọ́dọ̀ doctor. wọ́n ní kọ́kọ́ mú tọ̀ wá wọ́n ní méjì tó fẹ́ wọ́n ní mú só wá wọ́n ní mú tó ẹnu mi wá lórí ọ̀nà dandan ìyàwó tí mo fẹ́ sílé ó ṣọ̀ fún mi dòní ara mi pé. ó kì í sọ́n fẹ́ẹ́ nu ṣé ni. téèyàn bá tiẹ̀ jí láàárọ̀ kọ́mọkùnrin náà gbogbo ara mi ló máa ń nà wọ́n náà mọ̀ gbogbo ẹ̀ báyìí ló máa nà kọlẹ̀ dò kí ló tún wà. wọ́n ní wádìí ara ẹ̀ gba gbogbo ẹnìkan ṣe kinní kan wádìí jẹ́ kán bẹ́ẹ̀ pe Nàìjà kó omi kan wá mo wà ókè o mo wà ókè. ókè ta ló máa wá rescue mi báyìí nítorí Ọlọ́run ta ló máa bá mi dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn sí tó lọ mo ti ṣe test lẹ́mẹ̀ta dókítà ni mo wà ókè pé mo ní problem ọdún kẹta ni tí mo ti wà nílé ọkọ tá àgbọ̀ pátá àgbọ̀ pọ̀ àwọn family ọkọ jẹ́ gbádùn àwọn dáàdì wa dẹ̀ la bá sọ̀tọ̀ ní mo dá pé ara mi náà ṣé kókè kọ́ lọ sọ hospital kọ́ lọ ṣe test. ẹyin tèmi mo jẹ́ kí obìnrin kan máa fi búrẹ́dì kò fi kó mi lọ́bẹ̀ lọ ó ṣùọ̀ fún mi bàjẹ́ kò tẹ́ ń tó àwọn nǹkan tí mo pò mú Nàìjà kí n tó délé mo tún dì dání wọn ò gbálẹ̀ fún mi lẹ́bàásì mo ń sẹ́ nǹkan mi mu mo ń yí mọ́ mo wà alright tí n bá dẹ̀ ní tó bá peṣẹ́ fún mi ọwọ́ kan mo ń dáhùn bí mo ṣe ń gbá 7 ni mo ń gbá 9 kò sígbà tí mi ò score rí wá ní mo ṣe test ẹ sọ fáwọn ọmọ mi o ẹ mọ̀ pé ajọ́jọ́ mi ò sọ dédìí ẹ̀ mi ò wádìí mi ò wọ́mọ mi ò fọ́ wàhálà tán bá rẹ́dì kan pélé ṣùgbọ́n kí ìmọ̀ wá lọ ṣe test kan a máa sanwó kan tí o ìlú ìkẹdẹ̀rẹ̀ àwọn nǹkan bíi hospital yẹn báyìí ìwọ̀n ń dákọ̀ dọ́là kékeré tó bá ní insurance dọ́là ńláńlá ni kí n máa kówó lórí kinní ó wà alright jù tó bá fẹ́ mọ̀ bóyá mo pé àbí mi ò pé ẹ jẹ́ ń dà sí. ok o ṣe wá jẹ́rú solution tó wọ́n fà fún mi nìyẹn. ìwọ ló ìwọ ṣe sọ solution kókè tí o bá fẹ́ mọ̀ pé lóòótọ́ mi ò ní problem jẹ́ ká lọ sọ́dọ̀ doctor lọ́la. mi ò lọ bí. àṣà lè lo ju 30 minutes. mi ò lọ bí kankan ìtìjú ni doctor please help me check my husband I think he's not okay. doctor ti mọ problem rẹ. èmi ò ní ṣòro ìwọ ló ní ṣòro Yorùbá ò sọ pé akọ ọ̀bẹ́pẹ fọkùnrin rí obìnrin náà máa sọ fún èmi ò ń takọ ọ̀bẹ́pẹ. lọ́sibítọ́ pé Yorùbá wà bias lẹ̀ Yorùbá kò fọkùnrin náà ní problem wọ́n máa ní low sperm count wọ́n máa ní oríṣiríṣi wọ́n máa ní ìdákọ́lẹ̀ tó kọ́ sọ tó wò ní ìdákọ́lẹ̀ wò ní. ìdásókè ni mo wà wọ́n náà mọ̀ ìdásókè báyìí tí mo tún máa command dùn ní fọlọ́lẹ̀ mo gbà ókè. èyí tí ọkùnrin gan tó fi ń kó báwọn ìyàwó wọn òun ló pọ̀ jù wọ́n máa parọ́ wọ́n sì ti pọ̀ jù àwọn ọkùnrin tó jẹ́ pé wọ́n kó báyàwó wọn ti pọ̀ jù àwọn àná obìnrin ló ní problem obìnrin míwà àwọn gbogbo ló ní problem àwọn gbogbo ní master of the problem. ó ṣùọ̀ fún mi bàjẹ́. ó yẹ kó náà lọ ṣe test yẹn torí àwọn tá à ń tẹ̀lé gan ní civilization world tá a wà yìí gan wọ́n so much believe lórí test tí èèyàn bá ń wọ́ ọmọ ń lo òyìnbó mọ́ gbogbo ẹ̀ wọ́n á test ìyàwó wọ́n á test ọkọ so and èmi ò lọ to the science world dáadáa o ó possible ke to me mo possible kéèyàn lè ṣe dáadáa kíkì ní ẹ̀ má lè kó má lè di ọmọ for example ṣe ẹni tó bí obìnrin wọ́n á ní ara obìnrin according wọ́n á ní ara ọkùnrin ní méjèèjì wà obìnrin àti ọkùnrin wípé ara ọkùnrin ló wà so tírú nǹkan báyẹn bá lè ṣẹlẹ̀ tó ní ìkan XS or something then XY
tó bá ní ó ń gbé wá agbọ́kùnrin wá ìkan agbóbìnrin wá tírú nǹkan yẹn bá lè ṣẹlẹ̀ sí àwọn òyìnbó bá lè detect it definitely ó possible kí nǹkan ọmọkùnrin gan lè máa di bẹ́ẹ̀ kó máa ṣe dáadáa ṣùgbọ́n kó lè máa lè di ọmọ. Are you getting? So irú èèyàn bẹ́ẹ̀ ó yẹ kó lè lọ ṣe irú test yẹn tó bá dẹ̀ wá rí tóun náà bá ṣe test tó bá ti rí pé ọ̀rọ̀ òun tún wá pé dáadáa á jẹ́ pé tọ̀ ó ní ìdàdúrà nìyẹn. Ara obìnrin nìkan kọ́ ni nǹkan wà ìgbà míì ó lè jẹ́ ara ọkùnrin ni torí bí àwọn elégbòogi ṣe ń gbé jáde wípé ìgbà míì ó lè jẹ́ pé ọkùnrin yẹn gan ni kò lè function dáadáa wọ́n á dẹ̀ mọ nǹkan tí wọ́n á jọ lò ìyàwó gan á jẹ́ mọ̀ọ́nú wọ́n á jọ mọ nǹkan tí wọ́n máa lò fún ìyàwó wọ́n á mọ nǹkan tó máa lò fún ọkọ kò yẹ kí ọkọ sọ pé òun ò ṣe test yẹn. Ayé ti dayé ọ̀làjú àpọ̀lì lọ sí pé ìyàwó because I mean so many problems tó wà wọ́n ní low sperm count wọ́n ní this wọ́n ní that but I mean tó bá ní pé ká lọ ṣe test èmi náà máa lọ ṣe test mi ò lè sọ pé ìyàwó nìkan ni problem wà. Lórí nǹkan bẹ́ẹ̀ yẹn ọkùnrin náà ló mọ ìyà tó tọ́ àti tó yẹ láti fi irú obìnrin bẹ́ẹ̀ yẹn ṣe. Má pa mí o ìyàwó nílé má pa mí o ìyàwó nílé má pa mí o ìyàwó àsìkò ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o omi dán. And when I ask you where you at, you keep on calling crazy places, telling you what's on my mind. You keep on making funny faces. Don't seem to realize how much your actions hurt me. Hey, baby. Tí mara fọ́tò pẹ̀lú tí mi mọ̀ nínú bó ṣe máa rí náà nìyẹn àtẹni tí mi ò close mọ́ bọ́dà bí bí abúlé pẹ̀lú dòwú kí wọ́n máa ṣe báyìí ó máa hàn pé alápáwọ́ ni alápá ti sá náà.